Àkànbí Segun Nabi Mr. Pamela. Alujo for night 2026 nílùú London. Sugar Larry Entertainment ó gbé Segun Nabi wọlé. Torí gẹ́gẹ́ tígẹ́. Ẹ ṣí mi sílẹ̀, Alujo mi kókì, kókì. Alujo yẹn, ẹ jẹ́ kó yí, ẹ jẹ́ kó lè, ẹ jẹ́ kó kí. Sugar Larry l'Alujo yẹn kó lè. Bóyá kò ní lè mọ̀ wá o. Kò máa nìkan fún wa o. Kò ní lè mọ̀ wá o. Segun Nabi kò ní kan fún wa o. Lójoojúmọ́ a máa dùn ní fún wa. Lọ́jọ́ gbogbo a dẹ̀ máa pọ̀ sí fún wa. Lójoojúmọ́ a máa dùn ní fún wa. Lọ́jọ́ gbogbo a dẹ̀ máa dùn ní fún wa. Kò ní lè mọ̀ wá o. Gbogbo lórí tó bẹ nílùú Ìmọ̀kí. Ẹ ṣeun tẹ́ gbà wá lálejò. Lójoojúmọ́. Lọ́jọ́ gbogbo. Lójoojúmọ́ o. Lọ́jọ́ gbogbo. Eléyìí ni Sugar Larry gbé sílẹ̀. Lọ́dọọdún ló ń ṣẹlẹ̀ nílùú London. Ọmọ ìyá àdúrà Sugar Larry ló gbé lóyún sílẹ̀. Ní Nàìjíríà lọ́dọọdún. A máa sún síwájú lọ sílùú Canada. A sún síwájú lọ sí Amẹ́ríkà. Adémadébẹ̀débẹ̀ lọ́kọrin. Àkànbí Segun Nabi. Gbogbo ẹ̀yin tẹ́ fún wa ní sọ́pọ́ọ̀tì. Kò ní lè mọ̀ wá o. Rárá. Kò ní lè mọ̀ wá o. Kò ní kọ́ fún wa o. Bóun mi. Lójoojúmọ́. Lọ́jọ́ gbogbo. Àkànbí lójoojúmọ́. Àní lọ́jọ́ gbogbo. Ó yá wò ó sóbí ẹ bá mi ká hallelujah. Bá ń ká hallelujah. Ọmọ ní Tolú sọ́ba wí máa yẹ̀wò. Ẹ ké dáadáa ẹ bá mi ká hallelujah. Aki gbogbo Stafford, ẹ bá tọ́jú ẹ̀ Aki dáadáa. Alujo for night ló lọ lọ́wọ́ o, Kesliki ń bẹ níbí. Wọ́n tún gbé Segun Nabi wọlé, Ọdún Adékọ́lá ó ń bẹ níbí. Ìyábọ̀ Òjó ń bẹ níbí. Shariko ti gẹ̀rẹ́gẹ̀dígẹ̀. Rónkẹ́ Òṣòdì Òkè ń bẹ níbí. Omi kò jùdí, omi kò sọ̀dí. Ọmọ ìyá àdúrà. Ó dúró tán. Ẹ bá ń tọ́jú ọmọ ìyá àdúrà from Lagos to London. Ẹ bá ń tọ́jú ẹ̀ dáadáa, àṣírí yẹ ò ní tú, ẹni ẹlẹ́ni ò dẹ̀ nígbà ṣe yẹ ṣe. Bóyá báyé bá ń bínú kí wọ́n ṣá máa tẹ̀síwájú. Tí wọ́n bá ń dìtẹ̀ gbogbo ẹ máa tàn kiri.
ìjayà ayọ̀mídé. Pọ̀pọ̀pọ̀pọ̀. Inú ló lọ béwúrẹ́ ó fẹsẹ̀ àgbẹ̀ o. Bùmsì. Ẹ sọ fún mi kí ló fẹ́ fọ́ lówó ẹ̀ ṣe. Tolúwa bá ti pinnu ní ọkọ rẹ̀. Kò sí bàbá ńlá ẹnìkan tó lè dá a dúró. Báyé bá pinnu kí wọ́n sábà tẹ̀síwájú. Àwọn Táyọ̀ mi dédé. Àwọn Táyọ̀ mi dédé. Pẹ̀lú ọmọ ìyá àdúrà ó ṣe kò dúpẹ́. Ó yá kí ló ń bà wá lẹ́rù ẹ wí. Ẹrù kò sínú ọkọ mi. Oríjì yóò bá bẹ̀. Ayọ̀ mi dé. Ẹrù kò sínú ọkọ mi. Pẹ̀lú mi, ẹ bá mi tọ́jú pẹ̀lú mi, ọmọ ìjayà, gbogbo Dagenham, Ayọ̀mídé kan, Dagenham kan. Ó gẹ̀rẹ́gẹ̀dígẹ̀, dígẹ̀gẹ̀, gẹ̀gẹ̀dígẹ̀, kí ló ń bà wá lẹ́rù ẹ wí. Ẹrù kò sínú ọ̀rọ̀ mi. Mọ̀mí Elijah. Ẹ bá ń tọ́jú ẹ̀, máa dá kọjọkọjọ. Pàṣẹ mi, pàṣẹ dé, ó yá jí, ìmọ́lẹ̀ dé, òkùnkùn párádà, jígòjì, banana, ekins gbogbo Stratford, èèyàn ìlérí, Ọ̀túnba Láyọ̀ ó wọlé wẹ́rẹ́wẹ́rẹ́, àwọn wọ̀nyí tọ́jú mi láti Nàìjíríà tó fi délùú London. Àwọn ọmọ ìyá àdúrà máa dá kọjọkọjọ. Ṣúgà banana. Alujo fun night tó ń lọ lọ́wọ́. Alujo fun night 2026 banana. Ẹ bá tọ́jú ẹ̀ máìkù. Ọmọ ìyá àdúrà máa dá kọjọkọjọ. Banana. Ẹ máa jó. Jójó. Mọ̀mí Elijah, aya ìmọ́lẹ̀. Banana, ẹ máa jó. Jójó, banana, pẹ̀lú mi, ẹ̀gbọ́n ìmọ́lẹ̀. Ọmọ lọ́jọ́ ìbí, ẹ bá ń tọ́jú ẹ̀. Banana, ṣàlẹ́ wa mo rí ẹni bẹ̀ yẹn. Ó yá ó yẹ kébù, ó dù. Àwọn ọmọ olóhùn bólú. Dùdùkẹ́ ń bẹ níbí, àdùkẹ́ mi dùdùkẹ́. Àwọn eléyìí wọ́n ń gbọ́ Nabi, wọ́n ń yọ̀. Ẹni ọlá o, ẹ bá ń tọ́jú aya ògún bá mẹ́rù mi. Michael, ọmọ ìyá àdúrà o, ẹ lọ sí máa dá kọjọkọjọ. Àṣírí ẹ ò ní tú, ẹnẹ́lẹ́dò dẹ̀ nígbà. Ó yá yé ẹ ṣùrù bò. Àṣírí ẹ ò ní tú, ẹnẹ́lẹ́dì ò dẹ̀ nígbà ṣe ẹ ṣe. Ṣúgà ẹ̀dá gírí wá. Ẹ ṣùrù bò. Ṣẹ́gun Nabi, àlùjọ lè rẹ́ mi o. Ó sì á lè rẹ́ mi o. Àlùjọ lè rẹ́ mi o. Wọ́n ti jíjó mi. Bóyá ẹ̀yin ọmọ bí ẹ sọ̀díyẹ kò jù díyẹ kò rè díyẹ. Kó bẹ̀rẹ̀ kó látìlẹ̀ o, ìlẹ̀kẹ̀ ò gbọ́dọ̀. Ṣàbọ̀lábọ̀lábọ̀là oníjó pàdé onílù. Ṣàbọ̀lábọ̀lábọ̀là onílù pàdé onílù.
ọmọge sọ̀dí ẹ̀ kó jù ní ẹ̀ kó rè ní ẹ̀ kó bẹ̀rẹ̀ kó láti ilẹ̀ o ilẹ̀kẹ̀ gbọ́dọ̀ jábọ́ o. Intellectual Sumobi tímọ́tímọ́ Kayode o Kesliki gbogbo wa ní Kesliki Kesliki ọmọ tó ń ṣe nọ́mà dandan ní kókun wámà jayé ẹ lọ àṣírí yẹ ò ní tú ẹni ẹlẹ́ni ò dẹ̀ nígbà ṣe yẹ ṣe. bó ṣe ṣe ni o máa ṣe lọ mọ́ máa yí wà padà ẹni re bóyá ṣe ni máa jó ṣe ni máa yọ sọ́lọ́hún o ṣe ni máa jó ṣe ni máa yọ. Bùbsì Bùbsì èmi táyé mi tọ́lọ́run kò jẹ́ kówó èmi. Bùbsì ló sanwó olórin tó sanwó olórin akọ iṣẹ́ ló ṣe àṣírí ẹ̀ ò ní tú ẹni ẹlẹ́ni ò dẹ̀ nígbà ṣe ẹ ṣe ẹni ọlá súnmọ́ bí ọwọ́ Olúwa ó ń ṣiṣẹ́ agbára ìyanu lọ́rọ̀ rẹ̀ ó yí ayé mi padà ìmọ́lẹ̀ orísun ìyè orísun tí kì í tẹ̀ jàǹjàrà ọwọ́ Olúwa. Ó yá ọ ẹ bá ń tọ́jú ẹ̀ jayé ọlá o jayé ọlá o jayé ọlá jayé ọlá jayé ọlá àfọwọ́. ọmọ nìjọpẹ́ o jájálá sanwó ẹ̀ àṣírí yẹ onítú ẹni ẹlẹ́ni ò dẹ̀ nígbà ṣe yẹ ṣe pariwo sókè jayé ọlá o jayé ọlá o. ẹ bá ń tọ́jú ẹ̀ dáadáa jàǹjàlá akọni bí ẹni jẹ̀kọ́ o jàǹjàlá lódìdí lóná ṣèyí ajílóore pàṣẹ ó yá wo. ẹ wá wo. ọmọ ajílóore ọlọ́jọ́ ìbí tó ń bọ̀ lọ́nà o. ẹ wá wo ẹ wá wo ó já sọ pé ọ̀rọ̀ ẹ̀ já sí rere o. ó já sọ pé ọ̀rọ̀ ẹ̀ já sí rere nítorí pé ibi ọ̀tá fojú sí ọ̀nà ẹ̀ ò bá bẹ̀rẹ̀ rárá o. Ẹlísì sí mi àṣẹ báyìí ní Jésù mi dùn. Oyin ni o. Sẹ́ráfù báyìí ní Jésù yìí dùn. Oyin ni o. Ó wọnú ayé mi kò sọ̀rọ̀ rẹ̀ kó mọ́. Ṣèyí ajílóore kò sí ìbànújẹ́ mọ́. Ó wọnú ayé mi kò sọ̀rọ̀ rẹ̀ kó mọ́. Ẹ wá wò ó já sọ pé Ọmọ́tọ́lá ló sanwó ọ̀rọ̀ ẹ̀. Ọmọ́tọ́lá ló sanwó ọjà. Ọmọ́tọ́lá ibi ọ̀tá fojú sí ọ̀nà ẹ̀ ò bá bẹ̀rẹ̀ rárá. Ọmọ́tọ́lá ibi ọ̀tá fojú. Ọmọ́tọ́lá bóyá ṣúgà Ọmọ́tọ́lá ń bẹ̀ lára o àwọn tó rọ òṣìbà. Dr. Tayo, Ọmọ́tọ́lá, ẹ bá ń tọ́jú Dr. Tayo. Olóríire Dr. Tayo Ọmọ́tọ́lá ń bẹ lára àwọn tó rí ìtàjé ṣe. Ọmọ Ẹ̀kúndayọ̀ ò ló ń sanwó lódìdí ló ná. Ọ̀gá mi Tọ́pẹ́, tèmi Tọ́pẹ́ wọlé. Máa dá kọjọkọjọ, ẹ wá wò ṣẹ́ Elédùmarè nínú ayé wa. Èmi náà láwò ṣe
Ọ̀nkù Tọ́pẹ́, ọ̀gá wa Tọ́pẹ́, tímọ́tímọ́ ọmọ ẹkú dayọ̀, olóríire, ẹ̀wà wò ṣẹ́ Elédùmarè nínú ayé wa. Àwọn eléyìí, ebi pa mí, ó fún mi lóúnjẹ. Ògbẹ́ ń pẹ́ mi, ó fún mi lómi mu. Òtútù mú mi, ó daṣọ bò mí. Ẹ̀wà wò ṣẹ́ Elédùmarè. Ọmọ ẹkú dayọ̀, ó yá gbọ́ ìwọ lọmọ náà, táyé ń sọ. Wọ́n lọ́mọdé àná yẹn, wọ́n lọ́mọdé àná yẹn o. Ṣẹ́ẹ̀rí bó ti lówó kan, ṣẹ́ẹ̀rí bó ti kọ́lé kan. Olóríire, thank you, thank you. Ó nílùú ẹ ṣe kìíní yẹn fún ọ̀gá wa ní. Ọmọ ẹkùn dayọ̀ ló sanwó. Àjọjẹ Aláàjì tiwa, olówó bọ́ndù bọ́ndù, onínúure, àṣírí ẹ̀ ò ní tú, ẹni ẹlẹ́ni ò dẹ̀ ní gbàṣẹ yẹṣẹ. Ọmọ ẹkùn dayọ̀ ooo, ọmọ ẹkùn dayọ̀ ooo. 5 and 6, Tosin Williams, olóríire. Ẹ bá mi tọ́jú ẹ, ìwọ kọ́ ló dá mi. Gbajúmọ̀ sani wo máa gbàyàn fẹ́ o. Ó máa ń dùn mí. Ààrẹ wọlé wẹ́rẹ́ sọ ní mélòdì. Bọ̀dá mi tọ́pẹ́ dà, bóyá ẹ̀ làlùjọ mi kóòkì. Kóòkì. BDK. Ọ̀dọ́mọ kékeré sọ́lọ́run lò. Ilẹ̀kùn tọ́tì láti àyímọ́yé ọdún. John Bello ló ṣí o. Ẹ bá mi tọ́jú John Bello. John ìjà dópin ogun sì tán. Olùgbàlà jagun olú. Melody. Oya na pound. Orin ayọ̀ la ó máa kọ. Hallelujah. Ẹ lísì sí mi àkọ́bí ní gbogbo ọ̀nà. Àjọjẹ dà. Ṣẹ́wó àjọjẹ. Béèyàn bá máa bímọ sílé ayé, ẹni ọlá, ọkùnrin àtobìnrin iná máa bára wọn ṣe nǹkan tó máa fi dọmọ. Kábíyèsí ń pàṣẹ, ìjà dópin ogun sì tán. It has been John Bello before Sugar Larry. Èèyàn kan lọ́lọ́run máa lò fẹ́yàn kan, ìjà ti tán. Ayé máa sọ̀sọ̀ kúsọ, ìjà parí pátápátá. Olùgbàlà jagun olú. Orin ayọ̀ la ó máa kọ. Hallelujah. Ìjà parí. Segun Nabi pẹ̀lú John Bello ó ti parí. Ìjà parí. Segun Nabi pẹ̀lú John Bello ó ti parí. Oya, I no dey do competition with anybody. John, if I offend you, forgive me. Show me love, oh, I go show you love, oh. Ká
máa bára wa lò nínú ìfẹ́ kan ó parí. I no dey do competition with anybody. If I offend you, forgive me. Show me love, I go show you love. Ìpínlẹ̀ bá wáyé ọ̀rẹ́ mi. Orílẹ̀ lẹ́jọ́ àyànmọ́ papọ̀. Ẹni tí ó gba kádàrá ìyẹn àgbàkodoro. Tó bá lọ sáré nítorí mi ò ẹ̀wọ̀n àtẹ. I no dey do competition with anybody. Ọlọ́run gbẹ̀lẹ̀ ìyẹn o, ọmọ alájà. I no dey do competition with anybody. If I offend you, forgive me. Hey, show me love, Larry King. Ẹ bá ń tọ́jú ẹ̀ dáadáa gbajúmọ̀ ṣáájú. Olórí ilé sani wo máa gbé Elijah. Onínúure gbajúmọ̀ sani wo máa gbé. Ọlọ́lá sani wo máa gbé. Gálásì wọlé. Aláyé mi bámbám. Ẹ bá ń tọ́jú ẹ dáadáa. Gálásì olóríire. Àṣírí ìyá onítú. Ẹni ẹlẹ́ni ò dẹ̀ nígbà ṣe yẹn ṣe. Bó ṣe ṣe ni o máa ń ṣe lọ. Lódìdí ló ná. Lódìdí ló ná. Ọmọ ní Gálásì, ẹ bá ń tọ́jú ẹ̀ dáadáa o. Ìjà dópin, ogun sì tán, olùgbàlà jagun olùkọ́. Orin ayọ̀ la ó máa kọ, alelu. Dayọ̀ Ọlásẹ̀yìndé súnmọ́ mi síbí, MC Basound. Jọ́mbélò pẹ̀lú Ṣẹ́gun Nabi, ó yá báyé bá ń bínú káwá ṣàmà tẹ̀síwájú. MC Basound, Dayọ̀ Ọlásẹ̀yìndé, ẹnjìníà gbogbo Burna Boy, tí wọ́n bá ń dìtẹ̀ gbogbo wọn máa tàn kiri. Àwọn tó ń fẹ́ wa kò wò wọ́n máa pọ̀ rẹpẹtẹ. Ọdúnládé ọ̀gá wa ń bọ̀ lọ́nà ẹkú náà. Báyé bá ń bínú kí wọ́n ṣàmà tẹ̀síwájú. Tí wọ́n bá dìtẹ̀ gbogbo wọn máa tàn kiri. Àjọ jẹ́ ọmọ Ọlásẹ̀yìndé, ẹ wá wọ ẹnjìníà Burna Boy. Ẹnjìníà Tiwa Savage ń sanwó lọ́wọ́lọ́wọ́. Bọ́ndù lọ bọ́bọ́. Olórí iléeṣẹ́ ni wọ́n máa pè é. Àṣírí ẹ̀ ò ní tú. Ẹnẹlẹ́ni ò wá nígbà ṣe yẹ ṣe. Báyé bá ń bínú kí wọ́n ṣá máa tẹ̀síwájú. Bí wọ́n bá dìtẹ̀ kókó ẹ máa tàn kiri. Àwọn tó fẹ́ kówó wọn máa pọ̀ rẹpẹtẹ. Ìṣeré kó máa dópin láyé wọn. Bóyá báyé bá ń bínú kí wọ́n ṣá máa tẹ̀síwájú. Bóyá ẹ̀ làlùjọ yẹn kó kí. Ọdúnládé ọmọdé Kọ́lá, ẹ bá ń tọ́jú ẹ Ọdúnládé. Ẹ bá ń tọ́jú ẹ, kò ní lọ láì kọrin fún wa. Irọ́. Bàbá ò ní kọ́mọ ẹ sílẹ̀, kò ní lọ láì kọrin fún wa. Ẹ tọ́jú ọmọdé Kọ́lá. Ìjà dópin, ogun sì tán, olùgbàlà jagun olú. Orin ayọ̀ la ó máa kọ, aleluya. Gbọ́ ìwọ yú, èmi mi, gbogbo wa wí, kájọ̀lá. Wùmí àyàtọ̀pẹ́ olórí ìrẹ̀dá.
ìjọba Stratford ẹ tọ́jú Akin o tímọ́tímọ́ ìlérí mi olóríire. Akin ìwọ yú èmi mi gbogbo wa wí kájọ̀lá. Kájọ̀ lówó kájọ̀ kọ́lé ó yá Akin tẹ́lẹ̀ ò mọ̀ rí o tẹ́lẹ̀ ò mọ̀. Bantọ́jú olówó 99 Akínlára gbogbo ìjọba Stratford tímọ́tímọ́ ìlérí Olúwa ò ń ṣe nọ́mà. Gbogbo ọ̀nà bá ń tọ́jú ọmọ ìyá àdúrà ẹ bá mi tọ́jú ẹ Akin. Bá ń tọ́jú Túyì. Àbúrò Erelu Túyì gbogbo ìjọba Stratford. Mi ò kẹ́rù wá, mo máa kẹ́rù púpọ̀ lọ sílé. Èyí tó bẹ́ lọ́rùn mi òye. Gbogbo Stratford ló pàṣẹ. Ẹ bá mi tọ́jú ẹ̀, àṣírí ẹ̀ ò ní tú. Ẹni ẹlẹ́ni ò dẹni. Ó yá Akin, ṣó ń ṣe jìjìjìjì lára ẹ̀. Jìjìjìjì. Kò ní iṣẹ́ méjì, 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 méjì. Kò ní iṣẹ́ méjì. Ọmọ torí omi wá lé òtítẹ́. Akin, ó ti pọ̀pọ̀pọ̀pọ̀ lápò ẹ̀. Pọ̀pọ̀pọ̀pọ̀. Ó ń ṣe jìjìjìjì lára ẹ̀. Jìjìjìjì. Akin máa dá kọ̀jọ̀kọ̀jọ̀. Owó ńláńlá ló ń san, ẹ bá mi tọ́jú ẹ dáadáa. Tímọ́tímọ́ ìlérí ọmọ ìyá àdúrà. Àní ṣó ń ṣe jìjìjìjì lára ẹ̀. Jìjìjì. Èébà. Méjì, 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 òtítẹ́ méjì. Ọmọ torí omi wá lé òtítẹ́. Ohun tó fẹ́ lé léyìí, Akin, ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba. Ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba. Dùdùkẹ́, àdùkẹ́ dùdùkẹ́. Ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba. Àwa ṣe kábíyèsí yẹ àwọn ọmọ ìjayà. Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba. Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba. Ẹ bá tọ́jú ẹ̀ dáadáa. Tó gbàdọ̀ balẹ̀ ọba. Ọ̀rọ̀ ṣe kábíyèsí rẹ̀. Aya ogun bá mẹ́rù ènìyàn lá. Màmá gbóhùn mi. Màmá ṣàmárẹ́. Ẹ bá tọ́jú ẹ̀ ènìyàn lá. Èkìtì gbèbù. Gbogbo ìjọba lẹ́sà. Ọlọ́lájà ni wọ́n máa gbé ẹ. Ènìyàn lá. Ẹni mọ́ni o. Ṣọlá 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 mi dá. Àbúrò sọ mí Michael mi dá. Ṣọlá 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 mi dá. Ẹ bá mi tọ́jú ẹ olóríire. Ó yá Lárì, ó gbówó lọ o. Ó gbówó lọ. Àròlé ìmùlẹ̀ Ṣẹ́gun Nabi àwọn mẹ́ga 99 ẹ bá mi tọ́jú àròlé. Nítorí àròlé dáàbòdì ò lọ. Àròlé to receive glory honor and power. Father created all things. Àròlé. Gbajúmọ̀ ṣáni mo máa gbé, ọlọ́lá ṣáni mo máa gbé. Ẹni ọlá o, ẹni mọ́ ni. Ṣọlá ló sọ
kò ní tán o. Ẹ bá mi tọ́jú ẹ ẹni ọlá. Ṣọlá ń sanwó intellectual dáadáa. Ẹ bá mi tọ́jú ẹ olóríire. Bóyá Ṣọlá wá gbọ́ owó tó ná mi ló ń fọ́ wọn lórí. Ló ń fọ́ wọn lórí. Bàbá Sátidé. Ọmọ Ògùn Adé ọkọ̀ Tọ́lání. Bàbá Gabriel owó tó ná mi ló ń sí wọn níwìn o. Bóyá Ṣọlá báwo lò sí bá ṣe rú ẹ̀ wá tẹ́. Báwo lọ́tẹ̀ bá ṣe rú ẹ̀ wá tẹ́ sí. Ẹni ọlá báwo lọ́tẹ̀ bá ṣe rú ẹ̀ wá tẹ́ o. Báwo lọ́tẹ̀ bá ṣe rú ẹ̀ wá tẹ́ sí. Ẹ tọ́jú Ṣẹ́gun gbogbo Abẹ́òkúta ọmọ ní Ṣẹ́gun success. Ayọ̀ ilé ológo àbúrò ológo ló ń sanwó mi o lọ́wọ́lọ́wọ́ gbajúmọ̀ sani mo máa gbẹ. Ó ní sọ pé alákan bí o Ṣẹ́gun Nabi o. Gbogbo wa ń pariwo a fẹ́ máa gbóhùn rẹ̀ o. Alákọ̀bí o ayọ̀ Ṣẹ́gun Nabi. Gbogbo wa ń dẹmọ gan a fẹ́ máa gbóhùn rẹ̀ o. Ọkùnboyò all over the world àwọn tèmi wọ́n gbádùn. Ayọ̀ ló ń sanwó bí mo ṣe múnú. Ó yá gbá jìgìjìgì jíjó mi o. Ọmọ ní kẹ́nì. Ti di ayé ní ìsúnmọ́ síbí. Olóríire sani mo máa gbé ẹ. Ọlọ́lá lọ́lọ́rọ̀ mi. Ẹ jẹ́ ká ṣe kìíní ẹ̀ ó yá jòjòjòjò bá mi jíjó Ṣẹ́gun. Ti di ayọ̀ ẹni àwọn ọmọ ìyá àdúrà òṣèwò nígbẹ́ lélelélele. Sáré jòjòjò bá mi jíjó Ṣẹ́gun. Ìjó tọ́lọ́mọ kéwúndó wọ́n rọ́kọ̀ fẹ́. Adélébọ̀ jíjó Ṣẹ́gun wọ́n yọ̀ fẹ́lẹ̀. Jíjó Ṣẹ́gun intellectual dé ẹ̀yin ṣàkìtì bẹ́ẹ̀. Intellectual olówó bandu ló ná intellectual. Ó gẹ̀rẹ́gẹ̀rẹ́ dígẹ̀gẹ̀. Ẹ̀yin ṣàkìtì bẹ́ẹ̀bì. Intellectual ẹ wá jíjó Ṣẹ́gun Mr. Pamela o. Ó di tú, ó dèjì, ó dẹ̀ta. Ẹ̀rù ẹ̀ ń bà mí, ẹ bá ń tọ́jú ẹ̀ dáadáa. Àṣírí ẹ̀ ò ní tú intellectual yìí ó pọ̀ o. Àwọn Ladi for governor èmi kan ṣiṣẹ́ fún Ladi for governor. Ẹ dìbò fún Ladi. Ẹ dìbò fún 2027. Ẹ dìbò fún ẹ tẹ̀ka fún. Thank you. Ọmọ ìyá àdúrà o. Michael
ọmọ ìyá àdúrà tiwa ìgbẹ̀yìn ayé mi má jẹ́ kó dàbí ti sọ́ọ̀lù. Tosi Williams aláṣẹ new studio mo máa débẹ̀ lọ́la aláṣẹ EP studio ẹni ọ̀làdé Èkìtì babe lórí Instagram ẹ lọ máa tẹ̀lé Èkìtì babe lórí TikTok ẹ lọ máa tẹ̀lé aya ogun bá mẹ́rù o ẹni ọ̀la bá ń tọ́jú Dynamics ọmọ ní Dynamics àlùlà láti Leicester wọ́n wá síbí ẹ bá ń tọ́jú ẹni ọ̀la ọlọ́lá mo bá ròde onínọ́mbà yìí o ẹni ọ̀la Dynamics súnmọ́ bí báàgì owó yẹn bá ń gbé o Dynamics àlùlà súnmọ́ mi síbí gbóhùn mi where is Dynamics. ọlọ́lá sani wọ́n máa gbé gbajúmọ̀ sani wọ́n máa gbé Èkìtì babe ó ti bó káàdì ẹ wo bó ṣe ń náwó ìran bàbá ẹ ló gbó káàdì náwó nìyẹn o náwó kẹ́nìbọ̀dì má fara wé yẹ o. Aya ogun bàbẹ̀rù ẹni ọlá àná ó ti bó káàdì ẹ wo bó ṣe náwó ìran bàbá ẹ ló gbó káàdì náwó nìyẹn o náwó làmọ̀ ẹ sí kẹ́nìbọ̀dì má fara wé yẹ o ẹni ọlá ó ti bó. Ó ti bó káàdì àní ó ti bó. Dynamics àlùlà súnmọ́ mi ó ti bó káàdì. Bóyá sọ pé àmín ṣàmì àdúrà àmín nọ́mbà ẹ̀ nìyẹn. Dynamics àlùlà súnmọ́ bí báàgì owó yẹn bá ń gbé. Lórí Instagram ẹ máa tẹ̀lé Èkìtì babe aya ogun bá mẹ́rù. Wọ́n lé wọn ò bá wọ́n wá wọn ò rí ẹni tọ́lọ́run bá ń ṣe tiẹ̀ baba ńlá níta ni ló lè dá a dúró. Ṣàmì àdúrà yìí bọ́bá ń kú ní rèwerèwe ẹni ọlá ò ní bá wọn rí kú òjijì yé iṣẹ́ ò ní ní tẹ́nibọ́dì ìwọ ló ṣe é. Ìwọ ló máa jẹ́ ẹni mọ́nì Èkìtì babe olóríire ṣáni wo máa pè ẹ́ àmín má ṣàmì àdúrà àmín. Ó tún ní nọ́mbà ẹni ọlá o ẹni mọ́nì. Ṣeun ogun bá mẹ́rù. Tíbi dé ẹni ọlá o ẹni mọ́ni. Èkìtì bẹ́ẹ̀ aya ṣeun ogun bá mẹ́rù. Tíbi owó ọwọ́ ẹ̀ ò ní tán.
sanwó ẹ̀ àìdí octave akọni bí ẹni jẹ̀kọ́ máa dá kọjọkọjọ ẹni ọlá o ẹni mọ́ọ̀nì Jimmy aya ṣeun ogun bà mẹ́rù owó ọwọ́ ẹ̀ ò ní tán o ẹni ẹlẹ́ni ò dẹ̀ nígbà tí ẹ ṣe ó yá wá gbọ́ àlùjọ mi náà dà ẹ̀ túraká dáńsí àkóbára jẹ́ ẹ̀ láwẹ̀ làlùjọ fún wọn. Gómìnì tún wọlé tímọ́tímọ́ ID ẹni ọlásánwó ẹ̀ṣọ́ ọ̀nkú ẹ̀ṣọ́ ẹni ọlámọ́re ó dúpẹ́ òrè ọjọ́ sí ẹ bá mi tọ́jú ẹ̀ dáadáa àṣírí ìyá onítú ẹni ẹlẹ́ni ò dẹ̀ nígbà ṣe ìyá ṣe. On the 21 of June Segun Nabi mo tún máa gbórí wọlé June 21. Everlasting glory of God gbogbo Leicester ẹ bá mi tọ́jú ẹ dáadáa gbajúmọ̀ sani. Ó yá bá mà pa. TV Tolú bá mà pa orí ọlọ́run mọ́ra o. Ṣàléwá ṣàléwá ṣàléwá. Àwọn Tolú wá bá ṣe é. Àwọn ọmọ ìjọ mímọ́. Gbẹ́dẹ́bẹ̀ tó lú. Ṣàlẹ̀ wá. Àwọn méjèèjì tó lú. Ṣàlẹ̀ wá. Tó lú mi o. Ẹ̀tọ́jú tó lù ú olórí rẹ̀ pàtàkì ọmọ ní Tolú ọlọ́lá lọ́rọ̀ rẹ̀ kíní kan ò ní ṣe Tolú ẹni ẹlẹ́ni ò dẹ̀ nígbà ṣe ìyẹn ṣe ó yá ṣàléwá kémi débẹ̀ ìwọ gangan ni ìwọ ṣàléwá ọmọ tó gẹ̀rẹ́gẹ̀dígẹ̀ gẹ̀rẹ́gẹ̀dígẹ̀ ṣàléwá ìwọ gangan ni ìwọ wọn ò ní fẹ́ lómi ṣe o ìwọ gangan ni ìwọ wọn ò ní ṣe. Ó kájú ẹ̀ báwo kájú lù níyà ló yà ó kájú ẹ̀. Ọmọ ní Tolú ẹ bá mi tọ́jú ẹ̀ dáadáa àwọn wọ̀nyí sanwó mi. Àwọn ọmọ ṣẹlẹ̀ ẹ bá ń tọ́jú ẹ̀ gbogbo Ayọ̀mídé ẹ̀yin alánú Kristi ẹgbẹ́ orí yìí sókè. Ẹ̀yin alánú Kristi ẹgbẹ́ orí yìí sókè tó sì kẹ̀sì gbọ́ owó tí yóò bá ń sọ̀sọ̀sọ̀. Ẹlẹ́dí àtàbí wà nínú ìjọ mímọ́ yìí. Ẹlẹ́dí àtàbí wà nínú ẹgbẹ́ ìgbà yìí. Ẹlẹ́dí àtàbí wà nínú ìwà lọ. Ó kẹ̀kan ṣúgà. Gbọ́dọ̀ ẹ̀yin alánú Kristi ẹgbẹ́ orí yìí sókè.
Dẹ́bì àyà ìmọ̀lẹ̀ ayọ̀ tímọ́tímọ́ Dẹ́bì Ayọ̀mídé ọmọ ẹ bá ń tọ́jú ẹ ọmọ ìjayà ẹ̀yìn alánú Kristi ẹ̀gbẹ́ orí ìsókè kẹ̀sí gbọ́ òun ti Jèhófà òun sọ̀sọ̀sọ̀ èrè ní ẹgbẹ́ bí wà nínú ìjọba bóyá Ọlọ́run. Nabi. Máfọlùkù ni mo ti máa dúró, Òṣòdì wà o. I am proud to be a product from Máfọlùkù tó fi dóṣòdì. Ògòlàjẹ Òṣòdì wà o. Máfọlùkù là ń lọ lélelélelélé. Kálukú ló fi ṣe tiẹ̀, ṣe tiẹ̀, ṣe tiẹ̀, ṣe pọ̀pọ̀pọ̀, ó parí ọjọ́ ọ̀sẹ̀. Ṣùkú ni làlàlàlà. Ṣùkú ni làlàlàlà. Òrè tí bàbá ṣe yìí o, Sẹ́ráfù, ó jọ mí lójú. Òrè tí bàbá ṣe láyé mi dùdú kẹ́, àdùkẹ́ mi dùdú kẹ́, irun báyìí lọ́la, ẹnjìníà mi. Jíò ló sanwó, òrè tí bàbá ṣe yìí o, lálàlálà, ó yà mí lẹ́nu. Jíò, mi ò lè ròyìn ẹ̀gbọ́n. Ó yá ìwọ ẹni àbáta káfíìrà túbà. Ìwọ ẹni àbáta káfíìrà túbà. Ìwọ tí ayé ti rò pé kòròkó ló jẹ́. Bàbá sọ ìmọ̀ gbogbo ọ̀tá. Bàbá sọ ìmọ̀ gbogbo ọ̀tá. Ṣúgà Dádì ẹ̀ làlùjọ mi kó yìí, kó yìí. Ẹ̀ làlùjọ mi kó kì. Làlùjọ mi kó kì.
Alujo mi kóle. Alujo mi kóbi. Alujo fọ́nà ìlàgbé. Sugar Daddy, ṣé kí ni yẹn fún wa dáadáa? Kò mọ́lẹ̀, kò mọ́lẹ̀. Bọ́mọ bá ṣiṣẹ́, ó yẹ kó jẹ gbádùn. Gbogbo ìgbà tí n bá ti wọ́ London. Ààrẹ, á dẹ̀ máa ṣe mí bíi pé ṣé mo lè gbé lápá bí? Torí jígì ń jí ẹ. Iṣẹ́ hours by hours. Ẹja dúpẹ́ lọ́wọ́ Larry, Alujo for night. Gẹ̀rẹ́gẹ̀dígẹ̀. Pàṣẹ ìwọlẹ́ni náà táyé ń sọ. Wọ́n ná ọmọdé àná yẹn. Ìwọlẹ́ni náà táyé ń sọ o. Kí ló kàn mí wọ́n ná ọmọdé àná yẹn? Ṣẹ́ẹ̀rí tó ti lówó gan-an. Ṣẹ́ẹ̀rí tó ti kọ́lé gan-an ni. Ó gun mọ́tò oríṣiríṣi o. Ó gun mọ́tò oríṣiríṣi o. Kí ló kàn mí ló ń sanwó pàṣẹ lọ́wọ́lọ́wọ́ o. Pàṣẹ ló ń sanwó kí ló kàn mí lọ́wọ́lọ́wọ́ o. Ó yá báyé bá ń bínú. Kí ló kàn mí? Báyé bá ń bínú. Ẹjọ́ gbogbo àwọn tó páàkì síwájú police station wọ́n ní ọlọ́pàá ti jáde wọ́n fẹ́ máa já tíkẹ́ẹ̀tì. Ẹ lọ yọjú sí mọ́tò yín o. Anybody tó bá park síwájú police station. Benz. Ta ló ní Benz yìí? Kí ló kàn mí ló ń sanwó mi lọ́wọ́lọ́wọ́? Ẹ bá ń tọ́jú ẹ. Kọ́dọ̀ yìí má di ta lásọdùn. Olóbele kó wálé. Ẹ jẹ́ kó máa lọ sẹ́lẹ̀sẹ̀. Kí ló kàn mí? Ó ní olóore. Aláàánú. Ẹ̀yin lẹ látìlẹ́yìn mi. Olóore. Kí ló kàn mí o? Olóore. Aláàánú. Alátìlẹ́yìn mi. Olóore. Kí ló kàn mí? Ó tún ní dókítà pọmọ o. Pọ̀mí. Kí ló kàn mí? Gbogbo ìmọ̀ tún ìmọ̀jọ́ wọn kò kàn ayé kò kàn ẹ́. Kí ló kàn mí? Bó ṣe ń sọ lówó ṣe ń pọ̀ lọ́lá ṣe ń pọ̀. Ó ní dókítà pọ̀mí yé. Pọ̀mí. Dókítà pọ̀mí o. Pọ̀mí. Àpọ̀mọ́ máa wẹ̀yìn. Àpọ̀mọ́ máa wẹ̀yìn. Àpọ̀mọ́ máa wẹ̀yìn. Pásítọ̀ Migu. Òun lọ́lọ́run lò ẹ bá mi tọ́jú ẹ̀. Pásítọ̀ Migu ó yá bàbá ló rán ẹ wá o. Pásítọ̀ Migu bàbá ló rán ẹ wá o. Bàbá ló rán ẹ wá o. Bàbá ló rán ẹ wá o. Migu láti gbàlà láti wòsàn nínú ayé. Kí ló kàn mí? Láti gbàlà láti wòsàn. Olúwa aṣàgbàlà dọ̀tun.
bàbá ló rán ẹ wá o. Gbèsìlìkì máa múra sílẹ̀. Bàbá ló rán ẹ wá o. Láti gbàlà láti ìwòsàn. Gbèsìlìkì nínú ayé. Láti gbàlà láti ìwòsàn. Súnmọ́ mi Gbèsìlìkì. Bàbá ló rán ẹ wá o. O ṣeun ID Octave. Torí Ọlọ́run ẹni tó bá ní mọ́tò yìí wọ́n ti fẹ́ gbé DK 53 XYZ ẹ lọ bá wa yọjú sí ẹ lọ bá wa yọjú sí ẹni tó bá ní mọ́tò yìí o Benz DK 53 XYZ ẹ lọ yọjú sí bàbá ló rán ẹ wá o bàbá ló rán ẹ wá o láti gbàlá láti wòsàn lóko gẹ́sìlìkì ló tún kàn lọ́wọ́lọ́wọ́ láti gbàlá láti wòsàn olúwa aṣàgbára dọ̀tun ló rán ẹ wá ṣóńdé bàbá ló rán ẹ wá o. ẹ tọ́jú Larry King Bàbá ló rán ẹ wá o. ó kọ gẹ́sìlìkì Bàbá ló rán ẹ wá o. gbogbo wa ní gẹ́sìlìkì. Bàbá ló rán ẹ wá o. Láti gbàlà láti wòsàn. Nínú ayé láti gbàlà láti wòsàn olúwa wọ́n pariwo Ṣẹ́gun wọ́n fẹ́ gbórin Ṣẹ́gun àlùjọ Ṣẹ́gun Nabi là ń jẹ́. Wọ́n pariwo Ṣẹ́gun wọ́n fẹ́ gbórin Ṣẹ́gun àlùjọ Ṣẹ́gun Nabi là ń jẹ́. Àmàṣàwọ́d kì í kẹ́sìlìkì tó kọrin tó sin ọmọ ogun bẹ́mẹ̀rù múra sílẹ̀ o ìdán ńlá. Gbóhùn mi ẹ̀gbọ́n ṣàmàrẹ́ ọmọ ogun bẹ́mẹ̀rù gbóhùn mi gbogbogbò mi. Thank you. Pastor Miku. Òjíṣẹ́ Ọlọ́run tó tọ́ ni látinú oyún ó dẹ̀ ti wá sí ìmúṣẹ. Pastor Michael, Prophet Michael, olóríire. Thank you. Wọ́n pariwo Ṣẹ́gun, wọ́n fẹ́ gbórin Ṣẹ́gun, àlùjọ Ṣẹ́gun Nabi láńjẹ ẹ wá gbọ́ combination àlùjọ lórí omele ẹ gbọ́ combination àwọn gìtá lórí orin àròlé o àlùjọ Lórí òkèlè. àròlé Lórí orí. ẹ wá gbọ́ combination àlùjọ Lórí òkèlè. ẹ gbọ́ combination thank you thank you àlùjọ lórí omele ẹ gbọ́ combination Lórí orí. ẹ wá gbọ́ combination àlùjọ lórí omele ẹ gbọ́ combination àwọn gìtá lórí